àsìkò yìí mo fi dúpẹ́ fún bàbá wa Májàsọ́lá kẹ́ gbó kẹ́ tọ́ Ìgbòho ṣá olówó orí bàbá Dámì akíyín ẹ ṣe ẹkú tọ́ ọmọnìyàn ṣe ilẹ̀ Yorùbá tí adẹ̀dúró fún kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè adúpẹ́ fún bàbá wa Olúbàdàn adúpẹ́ fún kọmíṣánná adúpẹ́ fún gbogbo ọmọ kóòtù òjíire ẹ̀yin ará àdúgbò yẹn gan náà èmi náà dúpẹ́ fún yín torí iṣẹ́ náà lẹ ṣe adúpẹ́ lọ́wọ́ yín gan torí pé tí ò bá sí yín àwọn nìkan lè má dá ṣe so a tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà òun ló fi dáa kéèyàn máa ní good neighbor òun ló fi dáa kéèyàn máa ní àwọn èèyàn gidi ṣe rí nínú fídíò ẹ máa ṣàlàyé gbogbo àwọn fọ́nrán tí ó taari tẹ̀yìn kan òdìdì ní tẹ́wá jáde ẹ fẹ́ ro ẹkùn àṣèrò ẹkùn fún yín tẹ́lẹ̀ náà is it for Fulani irú ẹkùn is not for Fulani is to protect Yoruba land it is not for you ṣó ti yé yín so ẹ jẹ́ ká bá wa ká lọ mo kí gbogbo àwọn ọmọ aládé adẹ̀báríkà àná tí àwọn Fúlàní tí wọ́n pa bàbá wa Tani Ọlọ́run àdúpẹ́ mo kí gbogbo wa ní kíkí tó lọ́lá jùlọ lágbàáyé wọ́n ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìbọn ṣíṣe. lẹ́yìn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá a rí pé àwọn Fúlàní wọ́n bẹ̀rẹ̀ sí ní jáde àwọn ò fẹ́ ro ẹkùn àwọn ò fẹ́ gbá ṣé wọ́n dàrú ẹkùn sílẹ̀ fún Fúlàní ni ẹ̀yin ọmọ aládé bá mi béèrè lọ́wọ́ wọn. wọ́n dàrú ẹkùn fún ààbò àwa ọmọ kóòtù òjíire ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká farabalẹ̀ torí fọ́rọ̀ mi máa gùn díẹ̀ ẹ bá mi láìkẹ́ ẹ bá mi share ẹ bá mi pín káàkiri ṣe rí gbogbo wa gbọ́dọ̀ jáde láti máa sọ̀rọ̀ ǹsìn gbogbo wa gbọ́dọ̀ jáde you have to come out share your opinion fún àwọn èèyàn nípa bandit ni ṣe bọ́lọ́pàá sí máa rẹ̀ sí eré bọ́lọ́pàá sí máa rẹ̀ sí eré ìwà òbóyá this is not attempt kidnapping wọ́n ti pa o ẹ wá sílé èèyàn ẹ fẹ́ wá gbé òun náà lẹ́rù lókè bandit ni wọ́n máa bọ́ wọ́n ti pa o. ṣẹ́yìn náà wò òun náà lẹ́rù lókè yẹn ẹ sọ fún mi ṣé lè ẹ sọ fún mi ṣé kí ilé ò kí ṣe ìjínigbé ẹ gbé mọ́tò wá kò ní plate number àwọn èèyàn kan sọ wípé allegedly pé mọ́tò Adépọ̀jù lélẹ̀ èmi ò mọ̀ allegedly ni ṣùgbọ́n a lè kọ síbi kankan torí mọ́tò yẹn kò ní plate number òun náà lẹ́wọ̀ yẹn lókè ẹ jẹ́ ká tún wò ó ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká tún wá àwọn ọlọ́pàá tó wá ẹ wo bí wọ́n ṣe ń lọ èèyàn mọ́lẹ̀ this is unlawful this is total invasion ẹ wá invade ọmọ ọlọ́mọ nínú ilé ní his own house àwọn bàbá wọn náà wọ́n bọ̀ wọ́n ní èèyàn kí ń gbélé èèyàn ọrùn rọ bẹ̀ ẹ bẹ ṣiṣẹ́ ọmọ ọlọ́mọ nílẹ̀ ẹ̀lẹ̀ bẹ ṣe lọ mọ́lẹ̀ imagine ẹ wọ àwọn ọlọ́pàá ẹ wo slippers kan wọ̀ look at ọlọ́pàá putting on slippers is this lawful òfin mélòó la ti nílẹ̀ Nàìjíríà la fi sọ fún èèyàn ọmọ aládé wípé a fẹ́ ṣàríà nílẹ̀ wa ẹ wo ọlọ́pàá ẹ wo bàtà tó wọ̀ ọlọ́pàá gan ó ti bọ́ bàtà ńlẹ̀ ẹ̀sìn èrè very disgraceful act. To the Nigeria police, this is the most disgraceful act tó ṣẹlẹ̀ that I have tí mo ever mọ̀ nípa ẹ̀yin police ilé wa ẹ wo mọ́tò tó gbé wá no plate number ẹ sọ fún mi pé eléyìí ò kí ń ṣe ìjínigbé with tinted glass okay ẹ sọ fún mi what if they took this boy wọ́n wá lọ pa láyé àwọn bandits tó ń pààyàn all in the name of Allah now tell me kán wá gbé bọ̀bọ̀ yìí kan gbé lọ wọ́n pa sọ́nà kan báwo ló ṣe fẹ́ trace ẹ̀ no warrant no ID card àwọn police tí mo mọ̀ they will wear cloth orúkọ wọn máa ń wà ní táàgì wọn now tell me where is the name kí ni name wọn where see tinted glass where is the name orúkọ wọn dà níbi bẹ̀ yẹn. Let's look at another video. ẹ wo bó ṣe gbé ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ṣe rí bàbá Tani Ọlọ́run ẹ máa jó ẹ máa yọ̀ torí pé kí ni
àwọn Ìlọrin wọ́n máa sanwó damages ẹ̀rí wọn àyà wọn máa já àyà wọn máa já ẹ̀rù bẹ́ ṣe lé ọmọ lọ́mọ mọ́lẹ̀ imagine the audacity ẹ̀rù bẹ́ ṣe lé ọmọ lọ́mọ mọ́lẹ̀ lórí kí ló ṣe rí wàhálà yìí ibi tí wàhálà yìí ti wá Alágúsí ni o Alágúsí ló jáde tó lòun ka ifá òun rí fá kan Ọ̀rúnmìlà ń kírun Ọ̀rúnmìlà ń ṣègbà Ọ̀rúnmìlà ń ṣàwò ṣe rí ẹ máa wò ó sẹ́yìn náà rí ẹ fi kùkù ìbọn ẹ fi gún àwọn ìyàwó oníyàwó lórí ẹ sọ fún mi pé eléyìí àwọn tó bá ń pa àwọn eléyìí ní police mo tún fẹ́ sọ wípé maybe it's a disgrace to police because these people they are not police they are bandits ni wọ́n